Mo kí wa o, a kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ṣe rí ní ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti gbọ́ mi fún tàkókò yìí. Israel Àyànwòyí lórúkọ mi, orí ètò Aroba òun náà sì ni àtúntì bára wa ní tàsìkò yìí, ìyẹn the Aroba series. Eléyìí ni àgbéjáde ẹlẹ́ẹ̀kejì, ìyẹn episode 2 látinú Aroba series. Bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá. Aroba is an educative series. Bí a ṣe sọ síwájú nígbà tí a ṣe ọ̀rọ̀ ìlédè wa tí a ṣàlàyé ohun tí a fẹ́ máa gbé orí ètò yìí ṣe fún ọ̀sẹ̀ 6 gbáko. A ní Aroba, òun ni ètò ìlanilọ́yẹ̀ lórí ìtàn àti mímọ̀ ara ẹni, pàápàá jùlọ láti so ibi tí a ti ń bọ̀ mọ ibi tí a dé lónìí kí a lè bá mọ bí a ó ṣe rìn síwájú. A sì sọ bákan náà wípé ètò Aroba yìí ni a ti ọwọ́ Aribidara Development Forum gbé kalẹ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ìkànnì AIF MEDIA. In our episode 1, we established the importance of history and the essence of history to humanity. A fi lọ́lẹ̀ wípé ìtàn kìí ṣe ohun àtijọ́ nìkan, nítorí pé àná òun ni ìyá ọ̀la. History is not the past. The past is the mother of future. Tí a bá wò ó dáadáa ní àwùjọ wa lónìí, a ó rí wípé ìtàn ó ti ń di ohun tí àwọn ènìyàn ń fojú rọ́ sẹ́yìn, ó ti ń di ohun tí ọ̀pọ̀ ènìyàn ò mọ̀ àti àwọn èèyàn ò mú lọ́kùnkúndùn mọ́. History is gradually becoming extinct in our educational system. Ìfẹ́ rò pé òbí kan bẹ lónìí tí ó bá gbọ́ wípé ọmọ òun ó fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ láti lọ ka nípa history, tí inú rẹ̀ ó dùn, tára rẹ̀ ó yá, torí rẹ̀ ó wú láti gbọ́ pé ọmọ fẹ́ lọ iléèwé gíga yálà yunifásitì, ìyẹn fáfitì, láti lọ kọ́ history. Yet, that is one of the foolishness of our generation. We ignore history. Anyone who loses a sense of history will keep repeating history because they have nothing to learn from. Ẹnikẹ́ni tí ó bá ń fojú tẹ́ḿbẹ́lú ìtàn, ọjọ́ ọ̀la tí ó rí rúdurùdu ni wọ́n ń tọ́ka sí, ni wọ́n ń wò níwájú wọn. Àbí kí ni ká ti pè é, kí ni ká ti wí? Àbí kábìrà wa lọ́pọ̀ ọgbà gan wípé kí ni láárí àwọn ìtàn tá a máa ń gbọ́, àbí àwọn èyí tá ń wò, àbí àwọn èyí tá ń kà nínú ìwé, èèyàn fáwọn tó ń gbìyànjú láti ṣe ìwádìí àti láti ní ìmọ̀ ní agbọ̀ndàn ìtàn. Kí ni láárí ìtàn tí a ò bá fiyèsí, tí a ò bá ronú lé lórí? Ìtàn kìí kàn ṣe ohun tí a ní láti gbọ́ sétí nìkan, ṣùgbọ́n ohun tí a ní láti kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Mo sì lérò wípé àkókò ti tó fún wa láti bẹ̀rẹ̀ sí ní fiyè àti láti bẹ̀rẹ̀ sí ní kọ́
ọgbọ́n tó nítumọ̀ àti èyí tó nípọn nínú àwọn ìtàn tá à ń gbọ́ tá à tiẹ̀ fẹ́ fọkàn sí pé à ń gbọ́ wọn. Ọ̀pọ̀ òwe tá à ń pa àtinú ìtàn ló ti jẹ jáde. Ọ̀pọ̀ ìpèdè wa àkànlò èdè, àwọn èyí tó jẹ jáde láti inú ìtàn kì í ṣe kékeré. Àkókò ti tó lẹ́ẹ̀kan sí láti bẹ̀rẹ̀ sí ní fi iyè sí àwọn ẹ̀kọ́ látinú ìtàn. Yóò dára ká kọ́gbọ́n látinú ohun tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn, yàtọ̀ sí kí a máa fi ayé tara wa gangan tàfàlà wípé a fẹ́ kọ́gbọ́n láti inú rẹ̀. It is better we gain wisdom from what has happened in the times past than use our own lives to learn our lessons. Kódà bàbá ní ayé tiwa la fẹ́ máa fi kọ́ra wa lẹ́kọ̀ọ́, àwọn ẹ̀kọ́ ọbẹ̀ a lè mọ́ dúró gbọ́ wọn. Ó ṣeé ṣe ká síyán láyé ká lọ rí gbọbẹ̀ lóde ọ̀run nínú àwọn ìgbésẹ̀ wa míì bàbá fetí sí ìtàn àti àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Àìfiyèsítàn wa ó wà lára àwọn nǹkan tó ń mú ilé ayé di rúdurùdu lónìí. Ayé ń lọ, ayé ò dúró, ọ̀rọ̀ balẹ̀ á dìtàn. Ohun gbogbo tá à ń ṣe lónìí, kódà àwọn náà ò dìtàn bó bá di lọ́la. Àwọn èrò wa ò ní, ìwà wa ò ní, àwọn ohun tá a ṣe lónìí, àwọn ìbáṣepọ̀ tá a ní lónìí, àwọn ìbáṣepọ̀ tá a ní lónìí, àwọn ìwà tá a wù lónìí, àwọn ìwà tá a wù lónìí, àwọn àfiyèsí wa òní, àwọn ohun tá a fiyèsí lónìí yóò di ìtàn, yóò di ohun ìtọ́kasí bó bá dọ̀la. Olódùmarè òun gan ó ń fiyèsí tàn, Ọlọ́run ìtàn ni. Ó sì fẹ́ kí a jó àná wa pọ̀ mónìí àti wípé àná àtòní ká jó pọ̀ mọ́la wa. Ìbáṣepọ̀ àná, òní àtọ̀la kò ṣeé yà. Àwọn ènìyàn tó bá gbàgbé ìtàn wọn, wọ́n ń kọ lẹ́tà sí ìbànújẹ́, wọ́n ń kọ lẹ́tà sí ìgbàgbé, wọ́n ti kọ lẹ́tà sí ìríra. They have no precedents to learn from, and they will raise a generation of ignoramus who would repeat the same errors of history. Ẹ jẹ́ á pàtàwàdà tì, ẹ jẹ́ á kọ́ ẹ̀kọ́ nípa ìtàn títara wa. Ẹ jẹ́ á kọ́ ẹ̀kọ́ nípa ìtàn ti ìdílé wa. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ nípa ìtàn ìlú wa. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ nípa ìtàn ilẹ̀ wa. Bí a ti ṣe sọ sẹ́yìn nínú àgbéjáde wa àkọ́kọ́ wípé àwọn ìran Yorùbá lónìí ń tọ́ka sí Ilé-Ifẹ gẹ́gẹ́ bí oríran wọn. Ilẹ̀ ń fẹ̀, Ilé-Ifẹ, ibi tí ilẹ̀ ti ń fẹ̀,
ìní à ń pè ní Ifẹ̀. Láìsí àní-àní tàbí ṣùgbọ́n kankan nínú, Òtúfẹ̀ ni ìran Yorùbá ti ṣẹ̀. Àwọn ọmọlẹ́yìn àwọn baba ńlá wa, àwọn tó ṣẹ ìran Yorùbá sílẹ̀, tí a lè tọ́ka sí wípé wọ́n jẹ́ irúnmọlẹ̀, àwọn ló gba ilẹ̀ káàkiri débi tí ìran Yorùbá dé lónìí. Àwọn ọmọ bíi ti Ọbàtálá wọ́n lọ káàkiri. Bẹ́ẹ̀ bá ń rí Ifọ̀n, bẹ́ẹ̀ bá tún gbọ́ nípa àwọn ọmọ Balùfọ̀n, bí àpẹẹrẹ l'Ógbómọ̀ṣọ́, àwọn ìran Alápà àti ìran Ọbalùfọ̀n ni wọ́n ti ṣẹ̀ wá n'Ilé-Ifẹ̀. Àwọn ọmọ Ọ̀rànfẹ̀ náà gbalẹ̀ lọ. Kódà Ọ̀rànyàn òun ló tẹ Ọ̀yọ́. A sì tún gbọ́ nínú ìtàn wípé Ọ̀rànyàn ìkan náà òun ló tẹ ilẹ̀ Ìbínídó. Àwọn ìran Yorùbá lónìí, a ní Ẹ̀gbá, Ẹ̀gbádò, a ní Èkìtì, a ní Ìgbómìnà, a ní àwọn Ìjẹ̀bú, kódà a ní Jẹ̀ṣà, Ifẹ̀, Kàbà, Oǹdó, Ọ̀wọ̀, Àkókó, Ìkálẹ̀, Ìlàjẹ, Òkun, Yàgbà, Kétu, Àwórì, àwọn tọ̀tà lọ́hùn-ún. Àwọn ìran míì ń bẹ lónìí tí wọ́n ń tọ́ka sí Ilé-Ifẹ̀ kan náà gẹ́gẹ́ bí orírun wọn, tí wọ́n sì ń sọ wípé àwọn ní ìbáṣepọ̀ tó nítumọ̀ pẹ̀lú ìran Yorùbá, bíi Ìṣekiri, Ìbàrìbá, Ìdèkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí, a ní ìran Yorùbá ní ilẹ̀ Ìdà-Omi, níbi tí à ń pè ní Benin Republic lónìí, Gold Coast, ìyẹn tá mọ̀ sílẹ̀ Ghana, Togo, Côte d'Ivoire, Sierra Leone àti The Gambia. Yoruba language is the most widely spoken African language outside of Africa today. Around 44 million native Yoruba speakers exist today. A ní nǹkan bíi 34 mílíọ̀nù àwọn ènìyàn tó jẹ́ Yorùbá ìpìlẹ̀ tí wọ́n ń sọ èdè Yorùbá lónìí, yàtọ̀ sí àwọn nǹkan bíi 2 mílíọ̀nù àwọn ènìyàn tí wọ́n ń sọ Yorùbá bíi èdè kejì tí wọ́n gbọ́. Yàtọ̀ sí ilẹ̀ adúláwọ̀ Áfíríkà, àwọn orílẹ̀-èdè kan ń bẹ lónìí tó jẹ́ wípé wọ́n ń sọ èdè Yorùbá lójú méjèèjì, wọ́n sì ń ṣe àṣà ìṣe ilẹ̀ Yorùbá, bíi Salvador, Cuba, Brazil,
ilé ọba UK, United Kingdom. Baha. Kódà ilẹ̀ Yorùbá ń bẹ ní South Carolina, United States of America, tá a mọ̀ sí Ọ̀yọ́túnjí. Ọ̀yọ́túnjí is a Yoruba community in USA today. Wọ́n lọ́ba tiwọn. Kódà wọ́n ń kọlà ń bẹ dòní. Di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ẹni tí ò bá kọlà, wọn ò rí gẹ́gẹ́ bí ọmọ tòótọ́ láàrin wọn. Ọ̀pọ̀ wọn ni wọ́n kọlà ní Ọ̀yọ́túnjí ní ilẹ̀ Amẹ́ríkà lónìí. Yorùbá. Yorùbá. Káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé ni Yorùbá wà lónìí. Wọ́n sì ń ṣe ìtẹ́wọ́gbà èdè Yorùbá fún ìlò, fún okòwò, fún ìgbésí ayé wọn. Kódà wọ́n ń lo egbòogi, wọ́n ń lo ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá nípa ti ìṣègùn láti wo ara wọn káàkiri àwọn orílẹ̀-èdè ayé lónìí. Bí a ṣe sọ sẹ́yìn, tí a tọ́ka sí àwọn ilẹ̀ ibi tí Yorùbá ìbílẹ̀ wà, ìyẹn the native Yorùbás. Atọ́ka Olówu, a lè tọ́ka Alákétu, atọ́ka ilẹ̀ Ìbíní, atọ́ka Ìlá, ìyẹn nílé Ọ̀ràngún, atọ́ka Sábẹ́, atọ́ka Ọ̀yọ́ Aláàfin, ibi tí Ọ̀rànyàn ti gbé jẹ́ aládarí wọn àkọ́kọ́. Ọ̀yọ́ ní ètò ìṣèjọba tí ó gbilẹ̀, tó tàn kálẹ̀ káàkiri ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá nígbà náà. Ọ̀yọ́ nílé, ìdí nù tí wọ́n ṣe ń tọ́ka sí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ilé. Ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ìṣe bí ará oko. Èyí tọ́ka sí wípé Ọ̀yọ́ ni ilé. Ọ̀yọ́ ni ibùdó ìṣèjọba Yorùbá tó nípọn jù, tí wọ́n sì ń ṣàkóso ilẹ̀, kódà tó fi dé ilẹ̀ Dahomey tá a mẹ́nubà ṣáájú. Wọ́n ń ṣèjọba nígbà náà dé gbogbo Gold Coast tó di Ghana lónìí. Wọ́n ń ṣèjọba àgbà náà tí Aláàfin sì jẹ́ gẹ́gẹ́ bí olórí pátápátá, ìyẹn emperor, tí ó fi àwọn kan ṣe aládarí, alámòjútó àti àwọn tí ó ń jíṣẹ́ ọba
káàkiri àwọn ilẹ̀ yìí. Àwọn kan ń bẹ tí wọ́n fi wọ́n ṣe olórí ìletò níletò. Àwọn kan ń bẹ tó jẹ́ ajẹ́lẹ̀. Àwọn kan ń bẹ tí wọ́n fi ṣe olóyè Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀yọ́mèsì nígbà náà. Èyí fi hàn wípé Aláàfin ń lọ lórí gbogbo wọn. Aláàfin ìgbà náà ó ń lọ́ba, ó sì ní àwọn baálẹ̀ lábẹ́ rẹ̀. Ó láwọn olóyè, ó láwọn tó fi sí ìgbọnnu ogun, ó láwọn tí wọ́n ń kéde, tí wọ́n ń fọn rere, tí wọ́n ń jíṣẹ́ ọba. Ìdí náà tó fi jẹ́ wípé gbogbo àṣàkáṣà, gbogbo ìlànà ìṣèlú, gbogbo ohun titun tó ń jẹyọ lágbègbè wọn nígbà náà àtọ̀yọ́ ní ti ń wá, ni wọ́n fi ń sọ wípé ajíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ kì í ṣe bí ara oko, kì í ṣe pé Ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnìkan o. Bádìẹ bá gbọ̀n yẹ́ pìpì, iyè rẹ̀ sọ ni. Láyé Olúgbọ́n kò bàjẹ́, láyé Àrẹ̀sà kò bàjẹ́. Kò bàjẹ́ o, kò nítorí wa bàjẹ́. Ẹ jẹ́ a ṣe àtúnṣe, ẹ jẹ́ a fiyèsí ìtàn, ẹ jẹ́ a fiyèsí ìran wa. Bí a ṣe ní ìran Àrẹ̀sà la ní Tolúkòyí o, la ní Àgbèrí, la ní ìran Ọ̀fà, kódà Òkòrèsé ò gbẹ́yìn. Bí ìran Yorùbá ṣe lọ rèé, tí wọ́n sì jọ ń ṣe àṣepọ̀ nígbà náà. Àrẹ̀sà ń bolúgbọ́n ṣe, Oníkòyí ń bá Àrẹ̀sà ṣe. Gbogbo wọn ni wọ́n di ìgbọnnu kọ̀ọ̀kan mú. A fẹ́ lè sọ wípé Àrẹ̀sà àgbà náà ló di ọrọ̀ ajé Aláàfin mú, nítorí pé ọ̀pẹ ni ìrẹsà fi ń ṣòwò. Bí wọ́n bá ń kìrẹsà, wọ́n á ní ọmọ ọ̀pẹ mẹ́sàn-án tí ń bẹ nígbò rẹ̀sà. Afẹ́fẹ́ wó méjì ó kéje, ẹ̀fúùfù lẹ̀lẹ́ wó méjì ó káàrún. Márààrún tó kù ní fojoojúmọ́ sọba lóore. Ọ̀kan ó fọba lọ́wọ́ gbálẹ̀, ọ̀kan ó fọba lépo tí fi jẹ̀sù, ọ̀kan sọ ẹ̀yìn tó dùn fọba, ọ̀kan lẹ́lẹ́tàn gòdògbẹ̀, ọ̀kan tó kù lélékùrọ̀ gòdògbò, ìyún tí wọ́n fi ń rẹmọ Àrẹ̀sà lẹ́kún.
Aroba bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá. Bí ẹ bá gbàgbé, a ní ètò àrọ́bá yìí, the Aroba series, is sponsored by Aribidara Development Forum in partnership with AIF MEDIA. Aribidara Development Forum is a not-for-profit and non-political organization for art and culture. Àjọ Aribidara Development Forum kò wà fún owó, kò wà fún tòṣèlú, bí kò ṣe fún àṣà, ìṣe àti ìtàn èyí tí a fi orúkọ rẹ̀ sílẹ̀ lábẹ́ àjọ Corporate Affairs Commission ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ Aribidara Development Forum ó ń mójútó ìdàgbàsókè agbègbè wa nípasẹ̀ àṣà to sustain development through culture, to understand the norms and value of our culture so that we can benefit from the wide array of knowledge it offers for day-to-day existence. To present our culture to this generation within the contemporary context that they can understand. Bákan náà, àjọ yìí wà fún ṣíṣe àgbékalẹ̀ ìtàkùrọ̀sọ, ọdún ìbílẹ̀ àti láti lùkòrò ní ìlú lórí àwọn ọgbọ́n, ìmọ̀, ìwà ọmọlúàbí tá a lè ṣe àfàyọ rẹ̀ látinú àṣà wa gẹ́gẹ́ bí Yorùbá. Mọ̀démọ̀gẹ̀ ìpéǹpéjú láàláfíà. Orúkọ mi ni Israel Ayanwuyi. Ẹ pàdé wa ní orí ìkànnì YouTube pẹ̀lú AIF Yoruba Cultural Center. A ó pàdé nígbà míì. Ire o.